Yorùbá ní ilé alájà dáa lóko, ẹkú abà ló bà á jẹ́. Ilé alájà dáa lóko, ẹkú abà ló bà á jẹ́. Bó la ń pè lóko, kí la ń pè lábà, tàbí bó la ń pè ní abà, kí la ń pè ní ilé alájà. Láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjò, òun ni àwọn olóyìnbó ń pè ní upstairs. Ṣàgbọ́n nǹkan tí mo sọ, ilé alájà òun ni àwọn olóyìnbó ń pè ní upstairs. Téèyàn bá wá kọ́ ilé alájà, ẹni tó bá sì lówó ló máa ń kọ́ ilé alájà. Ó lè jẹ́ alájà kan, a story building. Ó lè jẹ́ alájà méjì, 2-story building. Ó lè jẹ́ alájà mẹ́ta, 3-story building, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a bá wá wò ó, tọ́lọ́run bá kẹ́yàn nínú pé ó kọ́ ilé alájà tàbí gbé ilé alágbèéká, Yorùbá tó máa pè ní ilé alágbèéká, upstairs náà ni wọ́n ń sọ, omi ẹ̀kọ́ náà ni. Tí ẹni bẹ́ẹ̀ bá wá kọ́ lóko, ibo là ń pè ní oko ni bí, ẹ jẹ́ kí n lo àpẹẹrẹ bí ká sọ pé bí oko Ifẹ̀, bí oko Oǹdó, láwọn ibi tó jẹ́ pé àwọn èèyàn fìlú abínibí wọn gangan kalẹ̀. Wọ́n ń lọ síbẹ̀ nítorí àtijẹ àtimu. Lọ́pọ̀ ìgbà ó lè jẹ́ àwọn oko tí wọ́n ti ń gbin obì, tí wọ́n ti ń gbin kòkó tàbí gbin irúfẹ́ oúnjẹ míì. Pé kí wọ́n á máa lọ, wọ́n á padà sílùú abínibí wọn, bóyá lópin ọ̀sẹ̀, bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù, tàbí bóyá nígbà tí ayẹyẹ irúfẹ́ ọdún kan tí ó bá wáyé. Ó lè jẹ́ ọdún àwọn ọmọlẹ́yìn Kristi, ó lè jẹ́ ayẹyẹ ọdún Islam, ó sì lè jẹ́ ayẹyẹ ọdún ìbílẹ̀ wa. Abà náà ni wọ́n ń pè ní àwọn ìletò yìí. Àwọn ìletò yìí náà ni wọ́n ń pè lábà. Àwọn ìletò yìí, nítorí pé ilé tó máa ń wà ní àwọn oko yìí tàbí àwọn abúlé tàbí abà yìí kì í ṣe ilé tó pọ̀ lọ bẹ́ẹ̀. Bákan náà àwọn èèyàn kì í sábà kọ́ ilé alárinrin síbẹ̀, torí wípé ilé àwọ̀sùn kan nílé tí wọ́n máa ń kọ́ síbẹ̀. Lọ́pọ̀ ìgbà ó sábà máa ń jẹ́ àwọn ilé alábàrá, àwọn ilé ìjọ́un, àwọn ilé tí wọ́n fi amọ̀ tàbí èèpẹ̀ tí wọ́n fi ń kọ́. Tí ẹnìkan bá wá lọ kọ́rú ilé alárinrin kan síbẹ̀, ó lọ kọ́ mansion, ó lọ kọ́ duplex sí irú agbègbè bẹ́ẹ̀. Wọ́n nítorí ilé tó kọ́ kí wọ́n pa orúkọ ìletò bẹ́ẹ̀ dà. Wọ́n nítorí ilé tó kọ́ kí wọ́n pa orúkọ ibi tó kọ́lé náà, kí wọ́n pa orúkọ ibẹ̀ dà. Kò sí tá bá lọ tá bá dé, ẹkú lábúlé yìí náà ni wọ́n ó kí wọn. Ẹkú abúlé o, ẹkú àwọn ará oko dé o, òun náà ni wọ́n ó sọ. Wọ́n wá sọ wípé ilé alájà dáa lóko, ẹkú abà ló bà á jẹ́. A rí i pé nígbà míì tí wọ́n máa ń sọ wípé ìwà tá à ń hù tàbí nǹkan tá a fẹ́ ṣe tàbí tí à ń ṣe kì í ṣe pé kò dáa, ṣùgbọ́n níbi tá a ti ń ṣe tàbí àsìkò tá a ń ṣe, àwọn olóyìnbó fi ní pé do the right thing at the right time. Ká ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́, ká ṣe ohun tó yẹ lásìkò tó yẹ. Nígbà míì o lè jẹ́ ẹlẹ́sìn, bóyá ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi tàbí ti ìbílẹ̀, tó sì jẹ́ wípé ọmọ wípé ọtí mímu kì í ṣe ohun tó dára, òun tí ẹ mú rárá, ṣùgbọ́n òun ní pẹ̀lú ọlọ́tí tàbí wọ́n ń bá ọbọ̀ rẹ̀ lọ síbi tí wọ́n ti ń mutí. Èèyàn mélòó ló wà ṣàlàyé fún pé èmi ò mutí, mo kàn sí wọn lọ ọbẹ̀ ni. Ó sọ wípé o ò ṣàgbèrè, ó wà nílé ọkọ, o sì ń kọ́ ọ̀rẹ́kùnrin káàkiri gbogbo ibi tí wọ́n ń bá ọ, ibi tó lágbára ni. Lódodo o hùwà yìí, ṣùgbọ́n òun rìn ní bèbè irọ́. Ilé alámọ̀ dáa lóko, ẹkú abà ló bà á jẹ́. Bó ti mọ lónìí náà. Akínọlá Adélèmí jẹ́, bàbá mi ló ń jẹ́ Àbíóyè. Ìyẹn tí ìgbà mẹ́ta tó ti pàdé. Ire o.